ẹ bá wa wá olóyè Sunday Igboho lọ àti bàbá Akíntóyè, ẹ bá wa bẹ̀ wọ́n, ẹlẹ́dàá wọn ò jẹ́ agbádùn, ibi tá a ṣe fún wọn ti dà lé wa lórí. Ta ló sọ bẹ́ẹ̀? Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀, ọmọ Yorùbá. Ó ṣọ̀kì yín, ó ṣọ̀kì èmi náà. Ta ló ní wàá lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí? Èmi ti gbọ́ sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí ò tí ì sí ẹ̀rí mo dákẹ́ mi sọ̀rọ̀. Nísìnyí báyìí kọ́ mo ti wá rí ẹnìkan tó post irú ẹ̀ sí social media tó jẹ́ kan nínú àwọn national news platform, ni mo ṣe wò pé àfi kí n jù síbẹ̀. Ọmọ Yorùbá, ẹ jẹ́ àkọ́kọ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún olóyè Sunday Igboho, torí pé kí ni àríyọrí o Ọlọ́run mi, ṣùgbọ́n à ń fìlì rẹ̀. Buhari àti Abdulsalam àti Babangida, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wà lójú ikú, wọ́n wà nínú àìsàn tó jẹ́ wípé gbogbo ayé ló mọ̀ pé Babangida àwọn ti wà nínú àìsàn tipẹ́, ṣùgbọ́n nítorí àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ nígbà tí Buhari wà ní ìjọba tó ṣe fọ́mọ Yorùbá, a ti máa yí ẹ̀yìn èèyàn wa. Kò dìgbà tí bá fi gbogbo ẹnu sọ fún yín pé ìyá tíṣà lájẹ̀. Nísìnyí báyìí Muhammadu Buhari ti wá ń kábàámọ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, alleged information kọ̀ wá lára pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀hún ló wà ní hospital ní UK báyìí àti Abdulsalam. Gbogbo yín àwa tá a bá mọ history Nàìjíríà dáadáa, ẹ̀mẹ́ tó ń jẹ́ Abdulsalam former head of state ni, ó dẹ̀ wà nínú àwọn, òun ní bàbá gbogbo Kábà gbogbo Nàìjíríà. Wọ́n pọ̀ o, mo sọ fún yín, mo ní ẹlẹ́ṣẹ̀ kò ní lọ láì jẹ̀yà. Ọmọ Adéyẹmọ ò kì í ṣe ẹni téèyàn ń fìyà jẹ tàbí ẹni téèyàn ń rẹ́ jẹ téèyàn máa lọ gbé. Kò wá ṣọmọ Adéyẹmọ nìkan o, gbogbo ọmọ Yorùbá, gbogbo ayé ló gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí Chief Sunday Igboho nígbà tí olórí burúkú Muhammadu Buhari tó wà níjọba, tí ó mọ̀ pé òun máa kúrò nípò agbára ńjọ́ kan, tágbára gùn ún, tó jíṣẹ́ kíṣẹ́ tí ò jẹ́ kó jẹ́, tó ṣe nǹkan tí ò jẹ́ kó ṣe. Olóyè Sunday Igboho dédé dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Àwọn ọba kan nílẹ̀ Yorùbá ni wọ́n dìde, ni wọ́n sunkún lọ bá olóyè Sunday Igboho pé bàbá ìjọ ẹ gbà wá, ẹ ṣe kinní kan, ẹ ṣe gbá ẹ ṣàwo, àtàwọn àgbààgbà kan nǹkan tí wọ́n ń ṣọba. Bó tiẹ̀ jẹ́ pé nígbà táwọn yẹn lọ bá olóyè Sunday Igboho, ẹni tó lì ju wọn lọ, ìyẹn fẹ́ jẹ́ kí òun àti Chief Sunday Igboho kó máa gbowó lọ́wọ́ ọmọ Yorùbá ni, kó má ṣe kankan. Olóyè Sunday Igboho lé wọn jáde nílé wọn, ẹ jáde, ẹ̀yin tẹ́ bá mọ sórí ẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ. Olóyè Sunday Igboho wá ní tọkàntọkàn láì gba kọ́bọ̀, àwọn làwọn tún máa ná millions of money láti jẹ́ kíkọ́ tó ń ṣẹlẹ̀ stop ńlẹ̀ Yorùbá. A bẹ̀rẹ̀ sí ní ṣe rálì káàkiri, gbogbo ara gbọ́ nǹkan tí bàbá wa emeritus merited intelligent professor tí wọ́n sọ ní interview mi tẹ̀wò last, tí a lọ bá wọn ní ìlú Benin tí wọ́n wà, tàgbé live. A kú oríire fún ti passport. Mo sọ fún yín níjọ́ Monday, mo ní ìròyìn ayọ̀ kan ń bọ̀ láìpẹ́ yìí. Ṣé iná ti wá rí pé mo sọ ọ́ dẹ́rì bẹ́ẹ̀? Òun lè fi máa mọ̀ wípé tá a bá ń wo nǹkan tó bá gbọ́ lẹ́nu Masbi TV confam ni. Tí n bá sọ fún yín wípé ẹ jẹ́ ká fọkàn balẹ̀, Yorùbá nation ti dé tán, ó ti dé tán ni. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. A sì ń bọ̀ ń bẹ̀ yẹn. Ṣé gbogbo ara rántí nǹkan tí Buhari ṣe ní 2021 nígbà táwọn Fúlàní tó ń pa ọmọdé, tó ń pa kékeré, tó ń pa gígùn, tó ń pa obìnrin, tó ń pa ọkùnrin, tó ń pa àṣẹ́ẹ̀dì, tí wọ́n pa anybody? Olóyè Sunday Igboho dìde. Ọmọlúàbí ni olóyè Sunday Igboho, ọmọlúàbí ni bàbá Akíntóyè, ọmọlúàbí ni bàbá mi Prince Albert Olúṣọlá, bàbá àgbàlagbà, ọmọlúàbí ni Àkànbí Yágbóyábí tó jẹ́ pírẹsidẹ́ǹtì Yorùbá World Media àti ìyàwó Àṣàkẹ́ TV show.
tó jẹ́ vice wa, bàbá wa Gani Alágbàlá, ìyá wa Kentos, Ẹsẹ̀ǹtẹ̀rà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Now ó mà ṣe o, kábíyèsí Elédùmarè ó mà ṣe o. Nígbà yẹn gbogbo wa là ń pariwo, ṣùgbọ́n àwọn èèyàn nírọ́ là ń pa ni, wọ́n nírọ́ là ń pa. Ṣé wá rántí nǹkan tí olóyè Sunday Igboho ṣe nígbà tó sunkún lọ bá wọn? Wọn ò ní lọ́kàn látorí ọmọlúàbí ni gbogbo wa pátápátá. Olóyè Sunday Igboho ò ní lọ́kàn láti lọ bá olórí burúkú Sálíù ajínigbé yẹn. Wọn ò ní tẹ̀sán láti lọ bá jà. Tó ká àwọn ọmọ sábẹ́ tó já àwọn ọmọ yìí ṣe lọ ń jí àwọn èèyàn gbé nílùú. Olóyè Sunday Igboho wọn á lọ bẹ̀, wọ́n lọ kì í nílọ̀. Nígbà tí bàbá wa olóyè Sunday Igboho máa lọ bẹ̀, checkpoint tó bá lọ́nà ó fẹ́ tó 11. Tẹ̀ máa ráwọn ọmọ ẹ̀ bí wọ́n wá ń kí bí wọ́n wá káàtó kí bí ìrìn 5 minutes pàdé checkpoint. Tẹ́ bá rìn 5 minutes kan pàdé ìgbà tó dé last checkpoint ilé ẹ̀ di igbó. Ilé yẹn olóyè Sunday Igboho ilé yẹn ẹ mọ̀ gẹ́gẹ́ bí ẹni àábà olúwa mi ń pàwùdà ilé ẹ̀ happy ẹ̀. Sálíù tẹ̀wé yẹn ó gbóná bí àpárá. Ẹni tí ò bá mọ̀ ló máa pè ní àfábí, ló máa ní mùsùlùmí ni. Ẹni tí ò bá mọ̀ ni ó gbóná bí àpárá. Òun lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń bẹ̀rù ẹ̀, ni àwọn èèyàn fi ń bẹ̀rù ẹ̀. Olóyè Sunday Igboho gbà ó mọ̀ pé ẹni tó lè wá òun wá, tó lè gẹ́ẹ̀tì ilé òun pẹ̀lú àdúgbò nǹkan tóun rí mọ́lẹ̀ tóun ṣe, ẹni ẹ àjànàkú kọjá mo rí nǹkan fìrí ni. Tábà rí nǹkan ní àárín yẹn, gbogbo àwọn ọmọ tó wà ní checkpoint ẹ̀ wọ́n ń sùn bí ẹ̀fọn ni. Ìgbà tọ́rọ̀ di wàhálà ń bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣẹ̀ wọ́n wá. Bólọ́gbà ìgbàlódé nonsense. Ibi tí bàbá olóyè Sunday Igboho ti wá ń bá Sálíù tí wọ́n ti kéde lọ pé mójútó àwọn ọmọ ẹ̀, wọ́n ń dàlúrú, wọ́n ń ṣe kíníkan àfi kóbà ọmọ wọn bí ọmọ olórí burúkú Sálíù Fúlàní, ọmọ ẹ̀ bíi 4 sí 5 ló dàbọn bolóyè. Ẹyọ kan ní kámẹ́rà gbé àbí méjì. Olúwa mi ṣàgbà nǹkan tí wọ́n kó dání. Olúwa mi wá yí òun padà, wọ́n pagídà pé so òótọ́ ni àbí. Nísìnyí mo fún yín di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ọ̀sẹ̀ kan ni mo fún yín kẹfì àti tó wúwo àti tó fúyẹ́ àti tó ṣe kinní kan ẹ kó gbogbo ẹ̀ ẹ fi gbogbo Ọ̀yọ́ state sílẹ̀ pátápátá. Bàbá mi olóyè Igboho wá ṣe bẹ́ẹ̀. Ìgbà tó kúnjọ́ kan, ìgbà tó dijọ́ yẹn tí bàbá mi ò tètè jáde nílé, àwọn èèyàn òbí ọmọ ají lọ ń dà ká wọ́n ti wá bẹ̀ tí wọ́n ti ṣe fídíò. Ilé ọ̀gá yẹn lẹ́nu òkìlé Igboho làwọn wá ìkọ́wọ́ tọkọ sára Igboho lọ́kọ́ síbẹ̀ o. Ẹlẹ́nu ni o, kò lọ́bì kankan o. Wọ́n máa mú pé tólúwa mi máa gbá ilé ọ̀sìn mọ́. Káwa ta nífẹ̀ẹ́ wọn, ta bọ́ sẹ́yìn wọn, ó dìgbọ̀ngàn, wọ́n lọ bẹ̀. Gbogbo checkpoint àwọn àmì tí Buhari ti order pé call stations gbogbo kìíní bá ṣe dé bẹ̀ báyìí, wọ́n tún ṣàdúrà fún wa tó bá dàbí irọ́ evidence wà. Àwọn àmì gbogbo wọn tí wọ́n ti lérí tó bá débílẹ̀ náà ìgbà tó débẹ̀ wọ́n ṣàdúrà fún wa ni o. Ẹ ṣàṣeyẹ o, ẹ lọ rí o, ẹ bọ̀ rí o, ìtúnṣàdúrà ń sùn tó ń pè ní Yorùbá nìyẹn. Àti débi tá à ń lọ tán kan tó di gbólóbà ẹ̀yin wèrè just like tó kọ́ ṣẹlẹ̀. Lẹ́yìn ìgbà tí nǹkan ìwà ṣẹlẹ̀ tó táṣìírí Sálíù tí gbogbo ẹ̀ ṣẹlẹ̀, torí pé Buhari ló jẹ́ olórí àwọn Fúlàní ní gbogbo I think it's West Africa or North Africa mímọ́ ló jẹ́ olórí wọn. Futajaloni something nǹkan tó máa ń pè wọ́n, àwọn tó ní iron kínú Fúlàní tó jẹ́ pé tó bá ní kó lọ kógun jàlú kan gbogbo àwọn ọmọ ogun wọn máa nìṣó bẹ́ẹ̀.
bí afutajà ló ní ìṣàbí kankan ló máa ń ẹ̀yin tẹ́ bá ń lísì sí Àsárì Dòkùnbọ̀ dáadáa ẹ̀yin kó máa ń pronounce ọ̀rọ̀ yẹn dáadáa yà torí mi ń ṣara wọn mi ṣe terrorist mi ń ṣàdàlúrú I'm a peaceful person. Now lẹ́yìn ìgbà yẹn ẹ lè believe pé gbogbo náà la rí Buhari ti gbàgbé pé òun máa kúrò níjọba ó ti gbàgbé pé Ọlọ́run lọ́ba tó ń ṣe gbogbo nǹkan ó ti gbàgbé pé Ọlọ́run nìkan la lágbára. Buhari pàṣẹ kó lọ pa olóyè Sunday Igboho mọ́lé lóru ní after 2. Mo fi Ọlọ́run búra fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ilé olóyè Sunday Igboho ni gbogbo wa wà níjọ́ yẹn. Olóyè Sunday Igboho lọ sọ fún wa wípé ẹwọ kẹ́bọ̀dì máa lọ lé kẹ́ lọ sùn tó bá dọ̀la kẹ́bọ̀dì tó máa padà bọ̀ a ti ṣe wàhálà gan lé ní torí a ti rálì dè níjọ́ yẹn ni. Fẹ́yìn tẹ́ bá sì fọkàn bá rọ̀ yẹn lọ àmọ́ tó fà á tí olúwa mi fi sọ wípé ká máa lọlé tó bá jẹ́ pé olúwa mi ò tó bá jẹ́ pé àlọlé níjọ́ yẹn ni òkú tó máa kú bá pọ̀ torí gbogbo àwa tá a wà mẹ́jọ yẹn ní sá wọ́n dẹ̀ lè padà pa wá nínú kó padà pa wá tàbí kó padà mú wa lọ bó ṣe mú àwọn omíyalé lọ ìkọ́nú ẹ̀ ni ẹ wá wò ṣùgbọ́n àkọọ́lẹ̀ kò lè yẹ̀ láéláé Ọlọ́run jẹ́ ká fọwọ́ fà nǹkan tí ò dáa èmi nígbàgbọ́ pé àkọọ́lẹ̀ Ọlọ́run ṣe ní kó rí nìyẹn. Now year upon year wọ́n ń pe olórí burúkú ọmọkùnrin kan náà ní auxiliary tó mú kòkòrò tó pa kòkòrò àkàwọn ọmọọṣẹ́ tó pa kòkòrò tó gé orí ẹ̀ tó sọ oríṣiríṣi tó gbọ́ wọn ìpolówó Ìgbòho sílé mọ́. Buhari olórí burúkú yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní finance àwọn èèyàn kó wá gbogbo ọ̀nà láti make sure pé wọ́n capture olóyè Sunday Igboho nígbà tó rí pé wọ́n ṣe capture ni wọ́n gbé negotiation wọlé ni wọ́n fowó bẹ olúwa mi olúwa mi ò dẹ̀ gbà lọ́wọ́ wọn nígbà tó mú wọn sí Bẹ̀nẹ̀ mi ì tí ì rí rí kéèyàn wà ní àhámọ́ áńkọ́pù lọ́wọ́ áńkọ́pù lẹ́sẹ̀ kó wá ní kókò tọwọ́ bọ̀wé kan kó dẹ̀ fún ní 500 million for acceptance fees kó dẹ̀ sọ ipò tó bá fẹ́ wọ́n á fún ní political appointment wọ́n á fi wọ́n ṣe minister of peace wọ́n á dẹ̀ tún sẹ́ẹ̀tì gbogbo ọmọ tó ń tẹ̀lé wọn with every dollars millions of Buhari rẹ́dà àti náwó yẹn gbà yẹn ṣùgbọ́n olóyè Sunday Igboho sọ pé ṣèbí wọ́n sọ bẹ́ẹ̀ fún gbọ́dọ̀ àtà ìpè wọ́n tí Fúlàní tàbí gbogbo yín ìbọn wà lọ́wọ́ ẹ̀ náà ìyọ́ kó pa mí tó bá ní kí ló dé kó o ní mi gbowó tó gbé wá ẹ mọ̀ a lot of things like that. Buhari ò mọ̀ pé tó gún bá jẹ lọ ọgbọ́n jẹ bọ̀ tí bá pòwe rẹ má bínú inú bí mi. Abdulsalam mo sọ fún yín mo ní gbogbo àwọn alágbára tó lọ́wọ́ nínú ikú Àdògán tó lọ́wọ́ nínú ikú Àfà Azeez tí wọ́n lọ́wọ́ tí tó ba nǹkan tó dáa jẹ́ lágbára Ọlọ́run látàyé ni wọ́n ti jẹ̀yà dé ọ̀run. Ẹmọ Yorùbá àdúrà tó máa ń tọ́ ẹ máa bá wa ṣe fún Buhari Abdulsalam Mustapha Abdulsalam àti Babangida ṣẹ̀yìn gbogbo nǹkan tí wọ́n ṣe fólóyè gbà yẹn kò ṣẹ̀yìn àwọn kàbá látìgbà tí wọ́n dẹ̀ tí olóyè dẹ̀ ti kú ní Bẹ̀nẹ̀ làwọn olórí burúkú Fúlàní ni wọ́n ti ń tírẹ̀tì bàbá Tinubu ẹ bá wa mú Sunday Igboho ẹ declare kó bá wa mú ẹ ṣe kinní kan bàbá Tinubu sọ fún wọn pé kó ṣe àwọn náà. If you have any issue with him, go to him. Bàbá Tinubu ṣe lápá abẹ yẹn bá ṣe gbà lẹ́jẹ̀ dé ṣe àdúpẹ́. Nísìnyí báyìí wọ́n wá ń bẹ̀bẹ̀ àmọ́bi tó lọ ṣe mọ̀ pé ìgbà kan náà tẹ̀sẹ̀ Buhari wú tó wú gidi gan tí ó lè ó ní àwọn gbogbo àbí tó tóun ọ ní ó sọ pé mi síbẹ̀ gbogbo ibi tóun lọ pé wọ́n ní òun ti ṣe aláìṣẹ̀ òun ti fìyà jẹ aláìṣẹ̀ òun gbọ́dọ̀ lọ túbá kóun lọ bẹ̀bẹ̀ báwo ló ṣe wá fẹ́ rí olóyè Sunday Igboho kò sí torí mo mọ̀ kó lùwà mi ní ẹ̀fà gbàlejò Fúlàní àfi tó wọn bá sọ pé ó yá tí Ọlọ́run fẹ́ túlẹ̀ èmi nígbàgbọ́ pé ẹlẹ́dàá olóyè Sunday Igboho ló ń fìyà jẹ gẹ́gẹ́ bó ṣe sọ ogun kọ́ àṣàsí kọ́ ẹni tó bá ṣe bíbí máa bá a
ìyẹn lèèyàn sì gbọ́dọ̀ máa ṣe bí èèyàn sì gbọ́dọ̀ máa ṣoore ní gbogbo ìgbà. Ṣóre kò gbé, oore kan ò gbé láyé yìí, kò sóore tẹ́ẹ̀dá ṣe tó gbé, kò dẹ̀ síwà tẹ́ẹ̀dá hù tó gbé náà, kò sí nǹkan tẹ́ẹ̀dá ṣe tẹ́ẹ̀dá ò ní jèrè ẹ̀. Ẹ̀yin náà ẹ wo Babangida tí ó bá tẹ̀ tí fẹ́ wọ 20 something years, close to 30 years tó ti wà lórí wíṣíà, ṣé kò jẹ́ kó tiẹ̀ fìyẹn kọ́gbọ́n? Ṣé kò jẹ́ kó fìyẹn kọ́gbọ́n? Nísìnyí báyìí ńṣe ló ń tọrọ àlàáfíà, ó wà lórí Sahara Reporters now, ẹ lọ wò ó ńbẹ̀, ó wà ńbẹ̀ clearly, it is stated there clearly, ó wà ńbẹ̀ clearly. Kò yàtọ̀ sí bígbà tí èèyàn bá ń tọrọ ọkú, Ọlọ́run má jẹ́ á tọrọ ọkú. Ẹ tí ì rí ìnira, ẹ rí ìnira, gbogbo àwọn ọmọ tó jáde lára yìí wọ́n á rí ìnira, torí pé kí ni, ẹ fi ara ní ọmọ Yorùbá, ẹni tọ́lọ́run gbé dìde fún wa láti jà káwọn ọmọ Yorùbá lè kúrò lóko ẹrú, olórí burúkú yín ẹ fẹ́ pa. Tó bá jẹ́ pé Ọlọ́run ti wá fún yín ṣe nígbà yẹn, ṣé ẹ máa ní kó bá yín bẹ Ìgbòho kó dáríjì yín? Èmi mọ̀ pé tí Olúwa mi bá gbọ́ wọn máa dáríjì yín, torí pé Olúwa mi gbọ́nṣe wáyé ni wọ́n rọ̀ gan, very simple human being. Bọ̀ àwa ò ní jẹ́ kí igbe yín yẹn dọ̀dọ̀ wọn, à ní jẹ́ ó dọ̀dọ̀ wọn, àwa làwa lè sọ fún wọn pé bẹ́ẹ̀ à ní sọ, torí pé olórí burúkú ni yín. Tá a bá sọ, Olúwa mi lè ṣàdúrà tó máa ṣàdúrà síta fún wọn, à ní sọ fún Olúwa mi, tó bá mọ̀ fún ara wọn mọ̀ nìyẹn. Màá pe meeting lénìí, gbogbo àwa tá láṣẹ̀sì wọn direct, a máa ṣe meeting, a máa conclude pé information yẹn o, à ní jẹ́ kó dọ̀dọ̀ wọn. Ẹ̀yin lórí burúkú wọ̀nyí, tó bá yẹ kó ti pa Ìgbòho ńjọ́ kìíní àná, ó máa ní kó dáríjì ẹ̀. Ìwọ ṣòfò dànù èèyàn yìí. Ẹ wò ó, ń tọrọ kú ni báyìí. Mbọ̀ ṣẹ́rí, wọ́n ní exclusive, 2 former Nigerian leader Abdulsalam Buhari sick and dying, they are dying. Ṣẹ́rí, wọ́n die for real, tí ò ṣòro pé wọ́n ní confam nǹkan tí mo sọ yẹn, ojú ikú ló wà. Bó ṣe ń rí nìyẹn, ẹ fi jóra yín wò, ẹ̀yin náà ẹ taste ẹ̀ wò. Ṣèbẹ́yìn sí ìrówó tí wọ́n fi gbé yín lọ sí London, gbogbo ti ń jẹ́ tọlọ́run, táwọn ọmọ yín bá jẹ tí wọ́n ní owó lọ London. Ẹ̀yin olórí burúkú wọ̀nyí, tí ẹ̀ rú ọ̀la, èní nìkan lẹ̀ ń rò. Ẹ̀yin tó bá fẹ́ rí kìíní yẹn, ẹ lọ sí Sahara Reporters, ó wà ńbẹ̀. Mo máa ń sọ, ó ò lè fìyà jẹ Ìgbòho kó lọ gbé, ó ò lè tàbùkù Ìgbòho kó wá rò kó kàn lè ṣe gbé. Láì bá ìjà gan, ìwọ fún ara ẹ gan wàá mọ̀ pé o ti kọlu ẹni tí ò jẹ́ kó kọlù. Tí mo ti ń réyàn lé ayé mi tí ìréyàn bí Sunday Igboho, Ìgbòho ṣá, owó bàbá dámì, ẹkùn ọkọ Fúlàní, àjànùkú dá mọ orí nǹkan fìrí. Aula Bitter Tea, ẹkùn tí ń wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní sọ. Bitter Tea, ẹkùn tí wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú, ìyẹn kidney stone, yóò mẹ́tì ẹ̀ sì yá dànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver, ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún láàtì, ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Aula Bitter Tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga, ìyẹn high blood pressure. Bákan náà, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá, òun ni Aula Bitter Tea yóò gbà wọ̀ dáadáa. Ìṣòro ara yóò kọ́ Aula Bitter Tea, òun ni kẹ́ ẹ gbẹ́lura láti wáyé gbòógì Aula Bitter Tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí, ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí, +447-4245-27137, àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bá ráyè ní inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ Aula Bitter Tea, gbẹ̀rura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ padà yìí nìyẹn wa, Aula Bitter Tea nìyẹn, ìwọ tí kò mọkùnrin bá kiri tó fẹ́ máa kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n, ẹ pè Aula Bitter Tea.
náà ẹ̀ka tó sáré dé. Olúsadé ní pẹ̀lú abáwọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú ko omi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀ ló gbọdọ̀ tẹ̀lẹ̀ bí ògògò ó bá rìn bí ògògò sísẹ́lẹ́sẹ́ rẹ̀ ó sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú dìgẹ̀dìgẹ̀ bí ẹ̀kọ́ akọrabata òkúta bàbá aláwo tó débá bí ẹni wọ̀jú gbogbo ayé bá gbóná lálálá bí iná àjẹun táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣù òróró sùmọ̀lú lórí òkèrè ojú owó kó àkókò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun pèsè láyé fi pè wọlé tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ́kọ̀ọ́ òdìdé kò sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì o abániyẹ̀ràwọ̀ ẹni wò agbólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ àbí bórí olóńgbò ní òkun ìwọ náà rẹ yóò ká rẹ ló pọ̀ lọ́dọ̀. ẹ káàbọ̀ padà yìí ìyẹn wa nọ́mbà bàbá Máyégún ni ìwọ tó bá fẹ́ dira ibi tí Nàìjíríà dé ṣùgbọ́n ò dira ọkọ̀ tó bá kú kọ̀ kú sára ni ẹ lọ dira odò àgbà kọ́ni ẹ má gbàgbé studio project tí máa gbé ṣe ọkọ̀ lọ́hùn ti ṣe àtirẹ́ni rẹ́ǹtì àpátímẹ́ǹtì fún wa báyìí kí akọ̀lọ́bẹ̀ ká lọ take over ìlú kù ṣùgbọ́n à ń bẹ̀ yín èèyàn wa àwọn equipment tá à ń sọ̀rọ̀ ẹ̀ náà ó wà very very important ení tere èjì tere ẹ wo fídíò tẹ̀ ń wò sí mo ti ṣe tí mo ti record fídíò yìí kó tó wá jáde sí it's more than 13 hours torí nǹkan tó yẹ ká fi fóònù nǹkan tó yẹ ká fi gájẹ́tì bíi 5 ṣe là ń fi fóònù ẹ̀yọ kan ṣe odò àgbà kò ní gbé ọ̀dàlẹ̀ o fẹ́yìn tẹ́ bá fẹ́ gbé polówó ọjà fún wa tàbí fẹ́ bá wa sọ̀rọ̀ kán tẹ́ mọ̀ pé ẹ fẹ́ ká gbọ́ sí ẹ kò wá sórí +229 5774 7970 +229 5774 7970 tàbí kẹ́ pè wá sí 081 76 03 4216 081 76 03 4216 odò àgbà kò ní gbé ọ̀dàlẹ̀